Africa Content TV. Mufti Diyar, mo ń kí bàbá wa Emir. Kí a jẹ́ bí a jòkó ti àwọn àgbàlagbà má ṣe é bẹ̀nsẹ́. Allah. Mo kí bàbá Imam tọrọ lórí tébù wọn tí mo bẹ́ẹ̀ ẹ́ ṣe. Gbogbo táwọn jẹ ló yẹ sí lónìí abẹ́ kánópì yìí ló wà. Bàbá mo kí yín púpọ̀. Subhana man a'ataka ilman ma'atuqa. Alikali tí ìyàwó bá ti dé gbàrà ní ẹ̀sẹ̀ kan sí mi o. Wa sharrafaka rahmanu bil ilmi wal hijab. Mo ká yẹ Mufti Diyar. Wa sawwaka khaliqan. Ẹ kú tọ́jú ọlá. Ìyá wa ó wà. Wastafaka khaliqatan. Ẹ jòkó, ẹ dẹ́kun ẹ jòkó torí Ọlọ́run ni. Àwọn tó nàró ìtì pọ̀ ni, ẹ dẹ́kun ẹ jòkó ni. Ẹ kú tọ́jú bàbá. Ẹ lọ jòkó dáadáa, ẹ lọ jòkó. Gbogbo àfáà tó bá nàlú láyé ẹni tí fàyà kàn ní sọ lórí ibú. Bàbá mú tí ẹ tó dá àmọ́ kí ẹ bá dénú dé, mo wá ṣe tẹ̀sùbá, mo wá wọlé, mo jáde, mo rí ọ̀nà èèyàn oṣù tó lórí ibú ni. Bàbá Mufti wá sí tí inú ìyẹn wọṣọ ńláńlá ọwọ́ àdìmẹ́rin tó yàgbẹ́ sára sóun náà nírùn gbẹ́ ẹ kí ẹni tí ó rùn gbẹ́ tó jẹ́ kí ọlá. ẹ jẹ́ ìyá àgbọ̀ngbọ̀n tí ń sọ ẹni tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ wọ̀nyí torí Ọlọ́run. bẹ́ẹ̀ ṣe ń ṣèyàwó lónìí ká ń sin ọmọ yìí. Bàbá Mufti Ìlọrin mo èmi ṣe wá sí nílọrin jẹmọ ẹni náà bírúgbìn ṣe lè wò ó dáa tó tá a bá pín sórí ilẹ̀ tí ò dáa ṣé yóò hù dáadáa. Bàbá yìí lẹ. Allahu Akbar. Ṣé bọ́tò lè sọ̀rọ̀ kan lọrin? Ṣèbí atẹ́gùn olóògùn kò sóorun àtẹ́gùn. Ètò bá gba ẹ̀sọ́ ọtí kọjá kí ní oòrùn. Ọtí. Ètò bá gborí àti kọjá kí ní oòrùn. Àkìtà. Ètò bá gbàtọ̀ ẹlẹ́mu kọjá kí ní oòrùn. Ẹ̀mú. Bàbá tí ọmọ wọn yóò lóòrùn ibi tí wọ́n gbà kọjá lójú wọn yàn. Allah. Àwọn tí ń pa ìwò iná ń dà mí láàmú. Wasawwaka khaliqan. Àwọn tí wọ́n sì mọ̀ mí dáadáa náà ni. Wastafaka khaliqatan. من الناس بالآداب قد سرت مقتدى. nígbà tí a fún bàbá tẹ́fẹ́ sí adé fún bàbá bàbá Mufti ẹ wá sin ọmọdé wájú bàbá bọ́dọ̀ ṣẹṣẹ ní international man ẹ wá ń ba kúkú ẹ wá ń ra mọ́lẹ̀ èyí sábùkú gbogbo ẹ̀dá tí o bá rí bẹ́ẹ̀ nìkan tó ń bẹ tó lè ra búbú fún ayé ò ní padà gbà fóònù náà máa ní. Allah. Báwo tí ẹ̀sìn kó yìí bá kéwù. Ṣèyẹ́rìtà. Ṣèyẹ́rìtà lílẹ̀ ábáyé bàdà fakharihim. Fakharan fanima ali ibùnú wàlí àbáwò. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ̀dọ́ kan bẹ́ẹ̀ sí ń káàkiri ní ndùmí torí àná mọ̀. Ṣèyẹ́rìtà lílẹ̀ ábáyé bàdà fakharihim. Ẹ̀yin wo lẹ́ ń sí ọ̀nà fún ọ níbẹ̀ ẹ fẹ́ dà kan lẹ̀. Fakharan fanima ali ibùnú wàlí àbáwò. Ẹ jẹ́ ìwé tí ó gbọ́ mi. Mo tẹ́ ẹ tún wá ṣe tó dùn mọ́ mi jù láyé. Ẹ kó yìí wá ta bàbá tó bí yín. Kò ní lè júwe ilé bàbá rẹ̀. Ọba wà nílé ilé kọ́ kàrámà. Tí ọba tóbi bí tẹ́ ti bí ọ kí wọ́n máa wọ̀ máa nìkan mọ́ ìwọ ni. Bàbá ẹ wò tí ayélujára bó ti kó o bá lóòdù. Àlìkáàdì sẹ́yàwó ti dé ni. Tó bá ti dé ni sọ máa kìlẹ̀. Ṣèyídìtà lílà báyìí bàdà fakharihim. Ẹ sì má kàn lójú torí pé ẹ fẹ́ kéde dákẹ́. Kó bá wọ skẹ́ẹ̀tì lásán jáde
ẹjọ́ múra tààrà. Fàkàrà fàdìmà àlì ìbùnú wàlí àbá. Bàbá Mufti wọ́n ní dọ́là tí ń bọ̀ yìí àpò mi ní kó lọ báwò. Ó dáa náà nígbà bẹ́ẹ̀. Àkó ṣuyúkọ̀lá làmínà wá sí kòmọ́l. Ẹ dákun yàtí ẹjẹ ráàyè sọ̀rọ̀ ráàyè fìmí lára balẹ̀ ẹjẹ sọ̀rọ̀. Àkó ṣuyúkọ̀lá làmínà wá sí kòmọ́l. Bàbá Mufti ẹ wò mí lójú ayé ẹ̀ tó bí náà èrò ti ń pé títà yà àmọ́ kò rí báyìí níjọ́ náà náà. Allah. Òun la fi sọ pé ẹ ti fi kún ọ láwọn tó bí yín. Ṣàyádìtà líl ábáyì bàdà fàkárì hẹ́ọ̀. Fàkàrà fàdìmà àlì àmánà ìbùnú wàlí àbá. bàbá mi bàbá grand imam gbogbo ẹ̀ láti bá fi kún ọ láwọn tó bí báwọn orin tá a máa ń kéwòn èyí gbọ́dọ̀ fi kún ọ láwọn tó bí ni. Tọ́ ọba ti kún tàn tó bí ọ tọ́ ọba tún kọ́ ọ̀rẹ́ tí ní í sìn. Àmúrúkà. Ìyẹn kọ́ ọ̀gbá. Wà máa fàkàrù bíl azimi rọ̀mímì wà ìnàmá. Bí ẹ sọ tí mo fẹ́ sọ gẹ́gẹ́. Fàkàrù nàbí yabugili fàkàrà bí nàfsí. Ẹ̀dá tí o bá ti tún ìtàn kọ́, ṣé o bá tún tà? Dọ́tà jọ kí lọ́dọ̀ la jí àgbà lẹ́yìn. وليس بإنسان Bàbá mi tó wá sọ búlù ìkọ́lá kò torí Ọlọ́run. ولا عاقل. Wọ́n ní gbogbo ẹni tí ìbá ti ń ṣe àlẹ́ pèlè èèyàn bàbá wí. من لم يعي التاريخ في صدره ومن وعى أخبار من قد مضى فأمرني إلى أمري. Rí Mufti àṣẹ́fẹ́ fi ń kún tàn àwọn tó bí yìí ẹ ti sògùn kámi yín ó gùn. Allah. Protest àmì dáadáa. ومن وعى أخبار من قبله. Kí ló dé yan bàfà ńláńlá ìta ọba yín sì wá gbẹ. Àwọn ọmọ kòwé pé ọlọ́mọdé bọ́lọ́dẹ òkú òde abẹ́nu gbọ́dọ̀ wípé kí wọ́n bí ọmọ tó lè rónì. Ẹ̀yin tí ẹ̀ bá ti rò tá bàbá yín wọ́n tó lọ́lọ́ mọ́ ìdájọ́ lórí ẹkùn mùsù ní òròbó mi ọmọ ẹkùn tí ò bá ti síríọ́sì mùsù ní ògbà yìí lọ bàbá rẹ̀. Èyí tẹ̀ ṣe ní sọ́mọ́ rántí ẹ̀ tó bí yín gbogbo yín tẹ̀ sọ̀rọ̀ náà ṣàkóyàkọ́ ẹ̀ tí ẹ̀ gbọ̀n ọmọ yín jẹ. Allah. Èyí máa kó yìí wá sójú orí rẹ̀ ni gbogbo alátẹ̀ àdúgbò yìí ní sẹ́tì sọ́ọ̀dọ̀ lówó bẹ́ẹ̀ ṣe wò ó dáná tó ń ta bẹ́ẹ̀dì wọ́n tómi wọ́n ta sí. kẹ́tì ẹ̀ pa àwọn nìyẹn bàbá gbogbo tọ́lọ̀ fún ibodò tó àkàtì òkè ní ẹ̀kú lẹ́sìn àwọn tó bí yìí. gbogbo ọmọ ọlọ́mọ tó bá ti lọ wọ àwọ̀ bàmí bàbá yóò jìyà lé bàmí bàbá. ẹ̀rí gbogbo ẹ̀ bó ṣe lọ́dún pẹ̀lú àlùbáríkà ẹ̀ ṣe wọ́n nílé ìgbà tó wá ṣe nílé ẹ̀yẹ́ máa fà ńláńlá ẹ̀ lé pé bàbá yín ló bí yín mọ̀ ẹ ti lọ́wọ́ sọ àwọn alákọ̀wé tí ṣe bàbá ńlá yín fóòyà lẹ́ẹ̀jẹ̀ kì í ṣe bá a kú hàn a gbọ́dọ̀ mójútó ṣe bàbá tí a nì ẹ mójútó ṣe bàbá yín mọ́ ẹ fẹ́ sàfà mọ́ bàbá 5 million tẹ́ fílẹ̀ jẹ́ náà torí tó fi kó 20 million yìí èló lè yóò fi gbàjẹ́ ìsìnjọba kú. 35 years. Odidi fọ́jàsì agbolé mi ilẹ̀ dàálẹ̀ nísìnyí gbogbo mi tó wó díẹ̀ bí àti ilé ìwẹ̀ tí wọ́n rí kọ́ tá a bá gbé ọbẹ̀ ilé wọ́n di tuntun lónìí gbogbo lẹ́lẹ̀ ló sì yìn nítorí ọmọ tẹ́ fẹ́ sìn èrè kéwùnú pé ẹ̀dá ni ẹ tó bí. Allah. Wala tattaquna sharra. Bàbá kíyàwó fi dénì sọ̀rọ̀. Hatta yusibakum. Ọlọ́run yẹn máa fà mí lónìí. Ẹ bẹ̀rù aburú mọ́ oníjà tá aburú bá kọlù yín. Wala ta'rifuna al-amra illa tadabbura.
máa ti ń jí àṣẹ tó pọ̀ sọ̀nù lé yín odújọ́ tí ẹ bá lè ronú jinlẹ̀. ẹ kú ìpọ́ntà yìí ilé àtàn tó bí yín gbọ́dọ̀gbọ́dọ̀ ọ̀kan láti gbéyàwó lọ ẹlẹ́sẹ̀ lórí òfurufú àti ògbé pílẹ̀nì kalẹ̀ ń bẹ ẹ fẹ́ kí ni ìwọ́n mẹ́fẹ́ bí ọmọ tó tóbi ni wá sí àkọ́kọ́ nù wá sí àkejì yà sí tatún ni. صاحب النسوان يحسب أنها my lord سواء وبون بينهن بعيد. sọkọ ìyàwó náà ni òun wò ní mà ní Khalifa ní àbí abájọ tí kí o fi dáná ló bá ìyẹn kìtì kanko anọba lọrin ẹgbẹ ṣé ewu ni kí wọn lè ń sọ yìí ẹ̀dá tó bá ti fẹ́ mẹ ẹni ti dẹni sídìí Ali kí ló dé ní karama tó bá wọn nígbà tí ẹni yìí fẹ́ sọ̀kalẹ̀ ara Fatima ló sọ̀kalẹ̀ sí ipò kùtùmíyà ẹbí náà yẹn sún fíò torí wà sí làwa àkọ́kọ́ kùtùmí lórílẹ̀ ayé sídìí Ali ni torí gbà tí ẹni yìí fẹ́ gbé kalẹ̀ ara Fatima ló gbé sí àfátímà. àfátímà sallallahu rabbu Muhammadin. alájẹsàdì amusabi yasiri basawiya. yàrá ni dúró de o bá ti dé báyìí mo sọ máìkì lẹ́nu. àfátímà sallallahu. sídìí àdì wá súnmọ́ Fatima. rabbu Muhammadin. ipò náà kọjá tí obìnrin lè lò. alájẹsàdì ọlọ́run ẹ gbé sí lára. ẹ jọ ṣèbí ló sádàgùn. alájẹsàdì amusabi yasiri basawiya. àwọn tí wọ́n fi ẹ̀jẹ̀ ọlá bí lẹ́yìn lọ fẹ́. ìwọ máa fà kí ni sí ọ. bẹ́ẹ̀ lọ fẹ́ àwọn olóògbòrò. ọwọ́ ní kú ọ jẹ ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ògùn. èyí máa wọ ní tí ó ti fẹ́ bìnrin ni wọ́n fẹ́ mọ ilé wèrè. bùlọ́ọ̀dì yóò jẹ bàbá ńlá rẹ̀ àdìkárí tó ti yá ni. àfátímà sallallahu. tíyàwó fi dé. rabbu Muhammadin. bàbá mi lẹ́gbàá ń gbọ́. projẹ́ náà ń gbọ́. alájẹsàdì ẹjọ́ sọ́kọ̀ ìyàwó gbọ́ Yorùbá. sọ́kọ̀ ìyàwó gbọ́ Yorùbá bínú pé ẹgbọ́n díẹ̀ kí àlìkálí máa bá mi jù bá gbọ́ Yorùbá gbọ́ tápà ẹ̀ ń tápà ẹ̀ ń gbọ́ kó lọ rí. àfátímà sallallahu. ẹ̀jẹ̀ ní màmú ẹ̀ pẹ́. rabbu Muhammadin. àrùmọ́dé máa wọ ẹni ọlọ́run. alájẹsàdì sígbàtúta. amusabi yasiri basawiya. wọ́n ti wọ́n fẹ́ sọ báyìí ọkùnrin lónìí ẹni náà. mo kẹ́yìn lọ́ba o mo kẹ́ ọba yóò bá kótó wà mo kẹ́ ọba wa ọlọ́kànlé. àfátímà sallallahu rabbu Muhammadin. mo kẹ́ ọmọ àwọn ẹni ọlọ́run. yàfa ayíkà. alájẹsàdì ẹ̀yin ará bí ìjẹba mi kí. amusabi yasiri basawiya. gbogbo ẹ̀yin àfa àtẹwà ń bí lónìí tẹ́rù mọ́ ní yakùn. ẹsẹ̀ sálẹ̀ tẹ́ máa dáko sí bòjì bára mo kí. kí ló ṣe ọ́ ṣùgbọ́n ilé ìbólẹ̀ ní look before you leap. kọ́ tó bẹ́ kíjà síbi kan omi tó bẹ̀ sí kọ́ bá bẹ́ sínú ẹ̀gún. ẹ wà lẹ́yìn àfa àwọn akálò ní ẹ̀wọ̀n máa bìrì mọ́. ǹdẹ̀ fi rí ikú bí iná fi ń ṣe èrè. bàbá agodo fún mọ́ kí. àfátímà sallallahu. sultan al-wa'izin. rabbu Muhammadin. sahil bayati alájẹsàdì amusabi yasiri basawiya. ẹ̀yin ọkùnrin tẹ wàá fi sóbìnrin jọra wọn
ẹ̀ ń wo obìnrin tírísì ara wọn nínú ìyàwó tó ikú bá. sawa'un wa baynahunna ba'idu. obìnrin ò jọra wọn tẹ̀lé mi. faminhunna jannatun. Naam. Ṣẹ́gbọ́n dáadáa báyìí. Tó bá ní wà búùnù wà báwùnù ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ara sahiba niswani. Gbọ́dọ̀ búùnù mùsáfà wọn ni ò papọ̀. Wà báwùnù ṣáráfù wọn kàrámà wọn kò papọ̀. Yahasabu annaha. Bàbá miskin. Sawa'un. Zaitun ni mo kí. Ọba ọ̀nà. Bàbá ẹ bá kí bàbá mufti. Bainahum. Àwọn àfà ẹ sì wá gbé aníyì. Àfà mi tí wọn ò kí mọ́dágbó ni wọn ni wọ́n tún kí. Pé àti yóò dá fún wọn náà ọkàn sọ́ọ̀sì orí káàkiri tẹ́lẹ̀ ni. Pé àsẹ́yìn àfà máa níyì báyìí. Bàbá wa jára. Àwọn anájọ́ òní wọ́n máa pọnlé pé òun náà dé èèyàn. Ẹ̀jẹ̀ àgbà yìí. Àwọn àfà àgbà yìí. Ẹ̀jẹ̀ akáwọn oníkéwú. Ẹ̀jẹ̀ akáwọn oníkéwú. Àlùfáà onímímọ̀. Onímímọ̀. Ẹ̀jẹ̀ akáwọn oníkéwú. Ẹ ti jẹ́ wọn kí a báyìí. Ẹ jẹ́ wọn kí a o. Wàláhì Ọlọ́run sì bá kí. Àmín. Mo sọ bàbá ìmọ̀mù Gàmbàrí. Mo náà tẹ ti gbà á lẹ̀ ti kọ̀nú àfa báyìí. Allahu akbar. Tẹ̀bẹ́ ni wọn kalẹ̀ kódà àfa mi tí ò rẹ́ni fẹ́ ò ní ní ìrọ̀mọ́gẹ́ fẹ́. Ẹ̀tún ti sínú àbáwọn àwọn míì àwọn tá ń kú rí. Ìwọ wà nínú ó láwọn ìyólò náà wà nínú wọn. Ẹnìkan tí ń dàbí lóko náà wà nínú wọn. Faminhunna jannatun yafi'u zilaluha. Wa minhum Bọ́lá sẹ́kṣẹ̀ lágbẹ̀rú. lahunna wuqudu. Ẹ bá kí ìbánidúró mà. Faminhunna jannatun Ìyàwó dàsẹ́. yafi'u